Ẹ ǹlẹ́ ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáláyé. Yẹ́yẹ́ wa kò ní yẹ́lẹ̀. N ta fẹ́ Elédùà ṣe fún wa, èyí ta fẹ́ Elédùà kò lè jìnnà sí wa. Àní báráyé fọwọ́ tì o, àní ṣàṣedànù. Iṣẹ́ tí mo fẹ́ fún wa yìí báwo ni tí ń ṣiṣẹ́. Ìyá mi òun ló bí ọmọ rẹ̀, òun náà ló sì di agbára ìṣẹ̀dá ọmọ rẹ̀ lọ́wọ́. Kò ní jẹ́ ọ̀rọ̀ náà lọ. Ẹlòmíì wà nílùú òyìnbó, wọ́n dí ọ̀nà fún un. Yóò máa rówó, ṣùgbọ́n wọn ó jọ máa fi mú nǹkan àbí kó máa na dànù. Òun náà kọ́, wọ́n parí iṣẹ́ rẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Ẹlòmíì gíláàsì ni wọ́n fi ń wo ìrìnàjò ayé rẹ̀. Dígí ibẹ̀ ni wọ́n ti ń wò. Tó bá ti rí ṣe, wọ́n fẹ́ dànù ni. Kò ní mọ bí tí ń ṣòwò. Wọ́n ó lè tuwọ́ lọ́rùn rẹ̀, wọ́n ó lè jó orí tí ẹ ṣe. Ń bẹ lórílẹ̀-èdè ibòmíì náà, bẹ́ẹ̀ lòmíì sì ń rí owó tó, tí ń bá ọlọ́lá rìn tó, ń bá ààrẹ rìn, ń bá gómìnà rìn, ń bá aṣòfin rìn. Ẹ bèrè ilé rẹ̀, ń rẹ́ǹtì ilé ni. Wọn ò ní jẹ́ kó lanú. Kódà ẹlòmíì wọn á di ilé tí wọn ò ní jẹ́ ó fẹ́yàwó. Ẹlòmíì wọn ò ní jẹ́ ó rọ́kọ ní. Jókòó. Sọ pé wọ́n bọ́ ṣiṣẹ́ yìí. Sọ pé wọ́n bọ́ ṣe. Wọ́n ní àrùn mẹ́ta kì í dọbẹ̀ inú. Wọ́n mú kòkò lọ́wọ́ báyìí ni. O ò ní jábọ́. O ò ní jábọ́. Ó dandan kó ránu gbá. Lọ bá ń wá ológbò títí ń ṣọdẹ. Olóńgbò títí ń ṣọdẹ kan. Ọyẹ́ pa. Ẹ bá ti pa, à á là á láyà. A bá ti là á láyà tán, ẹ yọ kowé dúdú, ẹ kì í bọnú ẹ̀. A wá mú òdúró fún un. A fi rán ní àyà, a rán pa. Odidi òkété kan, òye, a pa. A bá pa tán, a là òun náà láyà. A gbé ẹyẹ òǹbẹ̀ tó tóbi kan, a gbé sínú ẹ̀. Ẹyẹ ilé funfun kan, a pa òun náà, a là á láyà. A bá ti là á láyà, a fi ọ̀gà. Ṣé wá rí ọ̀gà yìí? Ọ̀gà òye ni. Òye, a lù pa. A bá ti lù pa tán, a kí ọ̀gà yìí bọnú ẹyẹ ilé yìí. A bá ti wá fi sí tán, tó, a wá wá èsúró pupa. A gé. Òun ni ó wà nísàlẹ̀ ìkòkò tàbí apẹ. A bá ti wá wà nísàlẹ̀ ìkòkò tàbí apẹ, a wá kó àwọn olóńgbò ní, òkété ní, ẹyẹlé ní, a kò lè lórí. A ṣẹ̀ wá ewé oríjì, tòòjọ́, a já, a kò lè lórí. Ewé adùn, òun ni ó wà gbẹ̀yìn rẹ̀ pẹ̀lú ewé ajé. Ẹ gbọ́, ewé wo ní jẹ́ ewé adùn? Ewé ewúro pẹ̀lú ewé ajé lọ́pọ̀lọpọ̀, a kò lè lórí. A bá ti a kò lè lórí pẹ̀lú odidi atare mẹ́ta, a kò lè lórí. A wá bò. Tá bá bò tán, a wá jó. Ó di jíjó. A bá jó tán, a dà sí méjì. A pò ìdá kan mọ́ṣẹ́. Èkejì ńkọ́, a máa fi ẹ̀kọ́ gbóná lò. Gbówó ọkọ̀ pè ní kókó gbóná. Torí lọ́dọ̀ wa ní Ìṣẹ̀yìn, ẹ̀kọ́ là wá pè. A lè pè é lógì, a lè pè é lẹ́kọ. Ẹ̀yin lẹ mọ̀ bẹ́ẹ̀ tí pè nílùú yín. Ìwọ tó bá jẹ́ pé mẹ̀kọ́ fi lo nǹkan, mára yálọ̀ máa lò. Omi ìbílẹ̀ tó bá jẹ́ pé ńlọ bá máa lò. Èmi è lò ó. Èmi è mú ó. Mo tó bá jẹ́ pé Pepsi, òun ló lè fi lò. Dà á sẹ́nu, fi Pepsi lò. Wọ́n ní ariwo pọ̀ ní ẹlẹ́dẹ̀ ọ̀dọ̀ yọ̀. Àní ó ti ta sọ́hùn kọ́ ti dọ́hùn ni. Ọmọ ìyá mi. Iṣẹ́ yìí dà pọ̀. Iṣẹ́ yìí dà púpọ̀. Ó dà púpọ̀. Bẹ́ẹ̀ rọ́mọ yín tí ń lọ ìlú èbó ẹ ṣe fún ẹ jẹ́ ó dì mẹ́rù o. Ẹ jẹ́ ó dì mẹ́rù o. Tí wọ́n bá ní bẹ́yẹn bá tajà níbì kan, àwọn jagunlábí wọ́n wá bá ẹni kó lọ sẹ́yìn. Wọ́n bá ọ̀dọ̀ rẹ ni wọ́n ò ní ṣe táun fún wọn. Táun wọn ò ní lè ṣe fún wọn. Bẹ́ẹ̀ ni mo sọ fún wọn. Àpapọ̀ ló kó pọ̀. Iṣẹ́ yìí káwọn tó bí wọ́n tó ṣe fún yẹn, wọ́n wò dáadáa. Ó rí tí ẹ ṣe.
ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ bá ṣiṣẹ́ yìí fún yẹn, owó ńlá ni ẹ gbà lọ́wọ́ wọn, iṣẹ́ ńlá ni. Iṣẹ́ tí mo rọra fi lẹ̀ yìí, iṣẹ́ ńlá ni. Bẹ́ẹ̀ ni, tẹ́ bá sì ti ṣe fún yẹn, ẹni kọ́ lọ ṣe sàárà ńlá. Kó dùn ọmọdé nú, kó dàgbàlagbà nú, torí pé oore ńlá lòun náà ó fi rí. Kò ju bẹ́ẹ̀ lọ. Báwo ni ó ṣe máa lo ọṣẹ yẹn? Yóò máa wẹ̀ lóòrèkóòrè. Tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́, kò gbọdọ̀ lò ó. Tó bá jẹ́ ọkùnrin bá ní, tó bá ṣẹ̀ṣẹ̀ lásìkò pẹ̀lú obìnrin, kó má dédìí ẹ, kó fomi fọra ná kó tó bù. Iṣẹ́ yìí kọjá iṣẹ́ tọmọ kékeré lò, àgbàlagbà ni o. Ó bẹ̀rẹ̀ láti ogún ọdún lọ. Iṣẹ́ yìí dàá pọ̀. Ó dàá pọ̀. Ó dàá pọ̀. Ìwọ tó bá ń lo iṣẹ́ yìí, ẹ̀yọnú aṣínà ní í jẹ́. Ẹ̀yọnú aṣínà ni. Àwọn ìyá mi ó gbé nǹkan sí. Bí ẹ bá ń lo irú iṣẹ́ báyìí, yóò gbé nǹkan sí. Ìwọ tó wọ́n ní olóògùn ẹ̀yọnú ní ọ̀jẹ́, èèyàn mélòó ni ìwọ náà rẹ́rìn sí? Ìwọ náà jẹ́nu torí bí ẹ bá ń lo iṣẹ́ yìí tó tún bínú ẹlòmíì, ọ̀rọ̀ tí ẹ gan ni ó máa dàrú o. Iṣẹ́ tí mo fi lẹ̀ yìí, tó bá ń lò tó tún ń ṣàṣìyàn, ìwọ gan ohun tó bá ṣàṣìyàn orílẹ̀ ni ó dà lé. Bẹ́ẹ̀ ni mo yí fún ọ. Tí a bá dá mi sókè ńkọ́, ìwọ tó fọwọ́ ara rẹ dá omi sókè, ìwọ náà lọ́kọ̀ gbà ń bẹ. Torí omi ó dà sí ọ la. Ọ̀ṣọ́gbọ́n rẹ̀ yóò dà sí ọ la. Ẹ lọ sí. Orúkọ mi ni Lukman Ọmọ-Àyẹ̀dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà +23480 3298 3298 +23480 3298 3298 +23481 33 155 111 +23481 33 155 111. Ẹ bá pe nọ́mbà méjèèjì tí ó bá lọ, ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp. Tó ẹ jẹun fún yín nọ́mbà orílẹ̀-èdè Benin +229 5465 1928 +229 5465 1928 +229 5465 1929. Ní Nàìjíríà, ibo ni mò ń gbé? Ìlú Ìkòròdú. Láti Ìkòròdú gáràjì wọ mọ́tò tí ń lọ Báyékú kọ bọ́lẹ̀ ní Emily bus stop, Emily Street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà. Ibẹ̀ ni ọ̀dọ̀ mi. Ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn ni mí, ní agboolé Àlùbàtà, bó ṣe rí nù ni. Níbo lọ̀dọ̀ mi? Ní orílẹ̀-èdè Benin. Ní Cotonou ni. Ní Côte Túndé Motors ní Dígàkàn. Níbi ẹ̀yìn ọjà Dígàkàn, bí àwọn aláǹtẹ̀kẹ́, ibẹ̀ ni ọ̀dọ̀ mi. Bá ti dé bẹ̀ wọ sápá aago mi lọ́wọ́ kan, wọ́n mú ọ wọlé. Kò ju bẹ́ẹ̀ lọ. Ìtọ́jú ara lẹ fẹ́ ni? Ẹ fẹ́ bèrè nípa ìrìnàjò yín ni? Kò bọ́fẹ́ dé o, ó sanwó o. Àwọn iṣẹ́ tí a sì ti fi lẹ̀ tipẹ́tipẹ́, ó fẹ́ máa gbálàyé nípa rẹ̀, ó wọnú private group. 10,000 ni wọ́n fi wọ bẹ̀. Tó bá ti lágbára rẹ̀, rọra dúró rẹ̀, kò sẹ́nu kẹ́mú. Ṣùgbọ́n public free lẹ́ wọ bẹ̀. Ṣùgbọ́n ẹ láǹfààní àti bèrè bèrè kankan. Ó sì jẹ́ nìyẹn. Bí ètò yìí bá dọ́wọ́ rẹ̀ má dé mọ́lẹ̀ o, ìwọ náà pín o. Mo ti ṣàdéhùn pé mẹ́ta ní fún wa. Nígbà bá tó dọ̀la, ń tún fún yín ní mẹ́ta kan sí. Wàá sì máa fúnra wa nù. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ààyè bá wà. Àárọ̀ láàyè wà ní, ọ̀sán láàyè wà ní, àṣálẹ́ láàyè wà ní. Nígbà ààyè wà lọ́wọ́ ìyálẹ̀ta yìí, a ṣe fún wa. Bá ṣe ṣe yìí nísìn, yóò kárí. Nígbà bá tó dọ̀la, ìgbà tí ààyè bá wà, a jà fún wa. Ó sì jẹ́ nù ni. N ta fẹ́, Ọlọ́run kò ṣe. Ìta fẹ́, Elédùà kò lè jìnnà sí wa o. Èmi á máa fòyí sí lọ náà o. Ẹ má tí ì lọ o. Ire o. Ire kàbìtì.